ara wọn ò dá o yé ara wọn ò lé sọ pé èèyàn tàbí ara yín fà ara yín ò yá ara yín ò dá any urgent medical attention any the doctor kíákíá ara wọn ò yá o yé ara wọn ò lé àwọn tó ń rojú àwa níbi ara wọn ò dá àwọn tó ń rojú àwa níbi ara wọn ò lé ẹ̀yin ọ̀tá mi ẹ̀ ní wá mọ́ sọ pé ẹ̀ ní wá mọ́ o wọn ẹ̀ ní wá mọ́ sọ pé olúwa gbogbo ohun tí ọ̀tá ń sọ níbi nípa mi ẹnu tó fi sọ yẹn jẹ́ kán fi gbolẹ̀ ẹnu tó fi sọ ọ̀rọ̀ mi láì dá tó fi bà mí jẹ́ lọ́dọ̀ àwọn olóore mi lọ́dọ̀ àwọn aláàánú mi lọ́dọ̀ àwọn olùrànlọ́wọ́ mi olúwa jẹ́ kẹ́nu ẹ̀ wọ̀hù bẹ́ẹ̀ ni olúwa jẹ́ kí ẹnu ẹ̀ wọ̀hù olúwa jẹ́ kí ẹnu wọn kán fi gbolẹ̀ níwájú ìwọ olúwa bẹ́ẹ̀ ni olúwa sọ àwọn ọ̀tá mi di àpótí ìtìsẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ mi sọ wọ́n di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ mi sọ pé mo tẹ̀ yín mọ́lẹ̀ ẹ̀yin ọ̀tá mi mo tẹ̀ yín mọ́lẹ̀ tọ̀tá ẹ̀ mọ́lẹ̀ 1 tọ̀tá ẹ̀ mọ́lẹ̀ 2 èmi ti tọ̀tá mi mọ́lẹ̀ left right mo tọ̀tá mi mọ́lẹ̀ orí ọ̀tá ti wó left right mo tọ̀tá mi mọ́lẹ̀ orí ọ̀tá ti fọ́ mo tọ̀tá mi mọ́lẹ̀ left sọ pé ẹ̀yin ọ̀tá mi máa tẹ̀ yín mọ́lẹ̀ kọjá ẹ máa ṣerú mi gbẹ̀yìn ni ẹ máa tọrọ jẹ lọ́wọ́ mi sọ pé olúwa sọ ọ̀tá mi di tẹ̀ mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ mi olórí ni màá máa jẹ́ mi ní jẹ́ èrò láyé mi àtọkọ mi àtàwọn ọmọ mi àtẹbí àtàrà mi orí ni ká máa jẹ́ ká má ṣe jẹ́ èrò gbogbo ẹnikẹ́ni tó kórìíra ara aláìnídìí tó ń bínú ògo rẹ̀ nù ayé wa gbogbo orogún ògo tó yí wa ká olúwa sọ wọ́n di ẹrú wa kán tọrọ jẹ lọ́wọ́ wa sọ wọ́n di tẹ̀ mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ wa mú wa ṣe olórí lórí wọn lórúkọ Jésù gbàtọ́ Ọlọ́run máa dá Joseph láre wọ́n padà wá túbá fún ni wọ́n lọ́ọ̀ ní túbá fún èmi àti ọ̀tá máa túbá fún wa gbẹ̀yìn ni ẹnu wọn tó fi sọ̀sọ̀kúsọ ń pa wá wọ́n máa fi gbolẹ̀ lórúkọ Jésù bí mo ṣe sọ ẹ bẹ́ẹ̀ ló yẹ máa ṣe lórúkọ Jésù kò ní yí padà àmín.